A máa ń jèkúrú kó tán ṣe mà ní àwọn míì tún ń gbọ̀wọ́ ẹ̀ sáwò lórí ọ̀rọ̀ tó ṣì ń já ràìnràìn nílẹ̀ tí kò tíì parí. Èèyàn aáwọ̀ tó wà láàrin Bíọ́lá Adébáyọ̀ tó jẹ́ olóòtú ètò Talk to Be, Bàbá Ìjẹ̀ṣà Ọlárẹ̀wájú Omíyínká pẹ̀lú Ìyábọ̀ Òjó àti Olúwadámilọ́lá Adékọ̀yà tí gbogbo ayé mọ̀ sí Princess. Ọ̀rọ̀ yìí tún gba ọ̀nà míì yọ báyìí o nígbà tí Princess tí ó gba ojú òpó Instagram lọ ní ọjọ́ Ìṣẹ́gun tó sọ ọ̀pọ̀lọpọ̀ kò bá kùn gbé ọ̀rọ̀ sí Bíọ́lá Adébáyọ̀ lórí bí ó ṣe gbé Bàbá Ìjẹ̀ṣà wá wípé kí wọ́n máa ṣe wótòwórò ìyẹn lórí ètò òun pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n ní Bàbá Ìjẹ̀ṣà fi ipá bá ọmọ kan jọ ní àjọṣepapọ̀ kò fi bá ọmọ jọ ní àjọṣepapọ̀ o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Princess wá jù síta báyìí, àgbá kan ọ̀rọ̀ mọ̀rẹ́ o. Ó ní kí ni ìdí tí Adébáyọ̀ fi fún Bàbá Ìjẹ̀ṣà ní àǹfààní láti wá lórí platform wípé kí ó máa fi ṣe wótòwórò wípé ẹ̀rí wípé ẹni tó jẹ́ Bíọ́lá Adébáyọ̀ fúnra rẹ̀ gangan ìròyìn rẹ̀ kù díẹ̀ torí tí kìí bá ń ṣe bẹ́ẹ̀ ni kò ní fún ẹni tó jẹ́ pé tẹ̀wọ̀n dé láyè kó wá sí orí afẹ́fẹ́ kí ó máa ṣe àwọn ènìyàn lọ́nà lórí ẹ̀sùn tó ṣẹ̀, ẹ̀sùn tó jẹ́ wípé wọ́n kà sí lẹ́sẹ̀ yìí pé lóòótọ́ ló ṣe ṣùgbọ́n ó wá ń parọ́ fún àwọn ọmọ ènìyàn wípé òun kò ṣe é. Ó wá ní wípé kò sí nǹkan tí wọ́n lè sọ tó lè dùn òun mọ́ bí kìí ṣe wípé Bíọ́lá Adébáyọ̀ fúnra rẹ̀ gangan kò lọ̀rọ̀ sí lòun fúnra rẹ̀ torí tó bá jẹ́ wípé òun gangan ní irúfẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí, báwo ló ṣe máa rí lára rẹ̀ kí irúfẹ́ ẹni náà kó lọ kó bọ̀ kí wọ́n máa pariwo ní gbogbo àgbáyé wípé irọ́ ló pamọ́ òun o, wípé gbogbo mọ̀lẹ́bí wọn pé onírọ́ ni wọ́n pé ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀. Wọ́n nítorí wípé kìí ṣe ọwọ́ Bíọ́lá Adébáyọ̀ ló jẹ́ kí òun náà lẹ́nu láti máa lé bilibili lórí ọ̀rọ̀ ọ̀hún wípé òun mọ̀ wípé torí owó àti views tí ó fẹ́ kó jọ lórí ọ̀rọ̀ yẹn òun ló jẹ́ kí òun náà gbáwájú o. Ó wá pòwe kan wípé ẹni tí ò tíì jẹun sùn ni kò tíì mọrúfẹ́ oúnjẹ tóun máa jẹ sùn lálẹ́. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Princess sọ, ó ní wípé òun àti àwọn mọ̀lẹ́bí òun lẹ́yìn ìgbà tí Bàbá Ìjẹ̀ṣà dé yìí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń yí òun rúgúdú mọ́ ẹrẹ̀ tí wọ́n sì ń yí òun rúgúdú mọ́ inú ẹrọ̀fọ̀ o. Ó wá ní wípé tó dùn òun jù ń bẹ̀ ni wípé àwọn kan wá sí inú DM wọn láti máa sọ orí burúkú ọ̀rọ̀ fóun. Ó ní gbogbo wọn bí wọ́n ṣe ń wá báyìí you come you collect ni bọ́ ṣe ń wá lò wọ́n búlọ́ọ̀kù wọn lẹ́yọ kọ̀ọ̀kan. Ó wá sọ wípé Bíọ́lá Adébáyọ̀ kò ń ṣe ọmọlẹ́yìn Kristi tòótọ́ wípé wọ́n pé jẹ́ ọmọlẹ́yìn Kristi tòótọ́ ni kò ní máa wá ọ̀nà láti wú ọgbẹ́ jáde kúrò ní ara ẹni tí ọgbẹ́ wà, wípé ìwà burúkú tó ń wù yìí ó ń gbìyànjú láti bu ìsebẹ̀ sí inú ọgbẹ́ tó jẹ́ wípé ó wà nínú mọ̀lẹ́bí àwọn ni. Ó wá ní pé lóòótọ́ ìwọ ló ní platform rẹ̀ tó bá wọ̀ ló lè fi ṣe ṣùgbọ́n ní tí ojú bá ń ṣe pin a máa ń yọ àwọn àfihàn ojú wípé kò wò ó èrò òpin tí wọ́n yọ ń bẹ̀ ni. Ó ní ìkà ní Bíọ́lá Adébáyọ̀ tó jẹ́ olóòtú ètò Talk to Be. Ó wá ní wípé kò sí ẹnikẹ́ni tó gbébọn sí ẹ lórí wípé kí o gbé fọ́nrán ọ̀hún jáde bí kìí ṣe wípé ó wu ìwọ fúnra rẹ̀ gangan láti irúfẹ́ ìwà bàjẹ́ àti ìwà kàbá yìí ni. Oníṣèbí Bíọ́lá Adébáyọ̀ ní nọ́mbà òun kí ló dé tí kò pe òun sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kí àwọn jọ fi ọ̀rọ̀ yẹn jómi toru ọ̀rọ̀ bí kò jẹ́ wípé orí afẹ́fẹ́ náà ló gbé ọ̀rọ̀ yẹn lọ lórí ẹ̀rọ ayélujára tó lè jẹ́ wípé wọ́n ní ẹ̀sùn tó fi kọ́ Bàbá Ìjẹ̀ṣà ní wípé ẹ̀sùn ìfipábá ọmọjọ ní àjọṣepapọ̀ ní ọ̀nà àìtọ́. Wọ́n sì ní wípé ó fipá wọlé sí inú ara ọmọ náà ní ọ̀nà tí kò bá òfin mu. Ṣùgbọ́n báyìí wọ́n ní Ìyábọ̀ Òjó wọn lóòótọ́ náà ti bẹ̀rẹ̀ sí ní sọ orí burúkú ọ̀rọ̀ sí i tó jẹ́ kí wọ́n ní Bàbá Ìjẹ̀ṣà sọ wípé ọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀ nítorí wípé Ìyábọ̀ Òjó ó ti fìgbà kan fi àwọn ọmọ rẹ̀ dóhùn tó jẹ́ pé ó ní ìgbàgbọ́ nínú òun pé kò sí kankan tí yóò mi àwọn ọmọ òun. Ṣùgbọ́n ní kété tí Bàbá Ìjẹ̀ṣà sọ ọ̀rọ̀ yìí tán ó ní Ìyábọ̀ Òjó kún mọ́dà ló gba lọ́jọ́ o tí ó sì bẹ̀rẹ̀ sí ní sọ kùnbákùngbé ọ̀rọ̀ sí ọ̀gbẹ́ni tí í ṣe Ọlárẹ̀wájú Omíyínká o èèyàn Bàbá Ìjẹ̀ṣà. Ṣùgbọ́n lẹ́yìn awuyewuye lẹ́yìn gbàgbós lọ́tún lósì Bíọ́lá Adébáyọ̀ mà ti dìlítì fídíò ọ̀hún kúrò ní gbogbo orí ẹ̀rọ ayélujára tó lọ rèé fi sí o. Ẹ̀yin náà ẹ gbọ́ ṣé ní tí Bíọ́lá Adébáyọ̀ ṣe ṣó dáa àbí kò dáa tó torí wọ́n máa ní wípé agbẹ́jọ́ ẹnìkan ṣègbè àgbàlagbà òṣìkà ọ̀hún ni àwọn àgbà mọ̀ ń pè o. Eléyìí la ní ká sáré mọ́ wá fún yín bó ṣe ń lọ nígboro ayé wípé Princess ó ti da ìgboro rú níbi tó ti sọ ọ̀rọ̀ kò bá kùngbé sí Bíọ́lá Adébáyọ̀ lórí àǹfààní tó fún Bàbá Ìjẹ̀ṣà láti wá sí orí platform mọ́ wá wí kóbokòbo wá mọ́ wí kàtìkàtì lẹ́nu o. Kò ní jù báyìí lọ fún ṣe sáà yìí bó ṣe ń lọ nígboro ayé ńlá ní ká mọ́ wá fún yín. Owutu FM náà ni o ẹ ṣe ò bẹ́ ṣe ń tẹ́tí gbọ́ wa tá bá tún rí nǹkan míì tó lè ṣe yín láǹfààní tá a bá rí gbọ́ àmúwá sí orí afẹ́fẹ́ fún yín kẹ́ bá lè mọ̀ wípé